ayé parẹ́ tán o, ilé ayé dòbírípo, èèmọ̀ rèé o, níbo là ń báyé lọ. Wọ́n ká orí ènìyàn mọ́ pásítọ̀ ìjọ kan lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn, òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ mẹ́ta míì. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó ti tẹ̀ wọ́n báyìí o. Pásítọ̀ ìjọ Christ Liberty Evangelism ní agbègbè ìyànà ìyẹ́sí ní ìlú Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn, Oyèníkàn Olúwaṣèyí pẹ̀lú àwọn ènìyàn mẹ́ta míì ní iléeṣẹ́ ọlọ́pàá ká orí ènìyàn mọ́ lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́ Àìkú ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 2023 ní agbègbè Sàgé ní ìlú Abẹ́òkúta tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ògùn. Olúwaṣèyí àti àwọn mẹ́ta míì Ibrahim Agbowéwé ẹni 30 ọdún, Sulaiman Ògúnbùnmi ẹni 40 ọdún àti Gafar Akínsànyà ẹni ọdún 67 ló ti wà ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá báyìí. Ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ṣàfihàn àwọn afurasí ni wípé wọ́n yabo àwọn agbègbè náà tí wọ́n sì palẹ̀mọ́ àwọn afurasí ọ̀hún lẹ́yẹ ọ̀tọ́ka. Àwọn nǹkan míì tí wọ́n tún ká mọ́ wọn lọ́wọ́ ní igbá ńlá, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti àgbò tí wọ́n fẹ́ ti ṣètùtù. Ṣùgbọ́n o, wọ́n ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá báyìí tí wọ́n ń wò kánbókánbó bí òkété inú àyanran. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní àwọn afurasí 4 náà ti ń jẹ́wọ́ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá ru ọwọ́ ti tẹ àwọn afurasí 4 náà. Wọ́n sì ti ń jẹ́wọ́ wípé lóòótọ́ ni àwọn fẹ́ fi ṣe oògùn owó ni wípé àwọn fẹ́ lo fẹ́ńsà, àwọn sì fẹ́ lówó lọ́wọ́. Ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ó ti nawọ́ gan àwọn afurasí olóògùn owó. Pásítọ̀ ló léwájú wọn. Ayé parẹ́ tán o, ẹ máa ṣọ́ra fún àwọn pásítọ̀ tí wọ́n da awọ àgùntàn borí ṣùgbọ́n ìkòkò nínú wọn.